alábàámbí mi o. Ọdún mẹ́wàá lórí ọ̀la àdì ọmọ Kasali. Hallelujah. Ọba Sẹ̀míù. Gbogbo Máìfò hálà. Wọ́n ní kí òpómúlérò nínú wa ni aláfẹ̀yìntì wa ni òun ní tìmùtìmù wa Wasiu Ayinde nínú àsàlájú Máìfò òpómúlérò ọ̀nà dúró ó ṣe tọ́lọ́hùn ní gbogbo ara tọkàn tìmùtìmù. Torí pé tún jọba aládé àṣẹ òkè àtìlẹ̀ àṣẹ iwájú àtẹ̀yìn tọ̀tún àtòsì ọba Kasali ó ń bẹ lọ́wọ́ adébọ̀rú wà gbogbo àṣẹ ọlọ́run ọba àṣẹ àwọn onílẹ̀ ó ń bẹ lọ́wọ́ ìlú yìí ló ṣe ń gbèrú sí lójoojúmọ́ ní gbogbo àwọn àjòjì wọ́n ń gbórí wọlé wọ́n ń gbára wá àwọn ọmọ ìlú wọ́n ń wọlé ní ìṣẹ́jú gbogbo wọn ń kọ́rọ̀ wá ọmọ gbọ́dá ìlú wa fẹ̀yìn sí lójoojúmọ́. Kasali láìla ìlà láìla ìlà Muhammadu Rasulullah Muhammadu Rasulullah. Fami Adébórúwá Muhammadu Rasulullah. Ọkọ Sẹ̀kínátù Muhammadu Rasulullah. Sẹ̀kínátù Mọ̀lá ọlọ́rẹ̀ Muhammadu Rasulullah. Àbáyá alájà Muhammadu Bọ́láńdé Muhammadu ọdún mẹ́wàá láàlá àwọn ọba kékeré ni yóò sì jẹ́ ẹ sì ẹ má wọ̀ mí torí pé sọ̀rọ̀ mi ni wọ́n owó ṣàkóso owó ọmọ àti bàbá ẹni ńlákọ fún wọn ara àlùbáríkà aláwọ̀ ní bẹ́ẹ̀ sì ọmọ ṣòkòtò ẹ̀ lọ.
rí ẹ̀ ajáyé rí ẹ̀rù kìlá olúwẹ̀rí. Ìrèdè ooo adọ́gọ̀rú ṣe ọkùnrin àṣẹbánú. Wọ́n ní kí n máa ṣàdúrà fádẹ́bọ̀rù àgbogbo. Wọ́n láṣẹ tẹ̀rí ẹ èyí dárí èyí ti ṣe mọ́ ẹ láà. A ti ṣe mẹ́wàá àkọ́kọ́ àmọ́ pẹ́ wá. Ìrìn àjò lẹ́ẹ̀kejì àtúmọ̀ pẹ́ wá o lọ́pọ̀lọpọ̀ wá sí o. Mo ṣàkólójú kí ẹ bá mi. Kábíyèsí àyàn kò rẹ̀. Wọ́n ní kádébòrú wà. Abáṣẹ́ mi ò ní ní kò kí wọ́n ní máa dẹ́kun òní wà ní ilé wọlé. Orí máa dẹ́kun òní wà ní ọjọ́ mi nìyẹn. Tẹ́bí ní ẹ̀ẹ́dínwó àìlè ewé ayọ̀ ewé túnbẹ̀yẹ ìtúlẹ̀ nípa túnbàṣẹ ìmọ̀lẹ́ oníkọ̀ọ̀kan náà àìlè fún gbogbo àtàrẹ ogún méjì ọ̀pá àlàyé ogún mẹ́ta ọ̀pá àṣẹ orí ló túbọ̀ ẹ̀bùn gbogbo ọ̀nà ní túbọ̀ ẹ̀sìn.